Ní ọ̀sán ọjọ́ kan, ọ̀pọ̀lọ́ kékeré jáde láti mọ àyíká odò. Lójijì, ó rí nǹkan tó nílá gan-an. Ó ní ìwo, ìrù ńlá tó ń mì àti ẹsẹ̀ tó dàbí ìdí igi. Ó pariwo, "Bàbá mi, bàbá mi, mo rí ohun tó dẹ́rù bà mí." Ó tóbi ju igi lọ, ó ní ìwo, ṣùgbọ́n bàbá ọ̀pọ̀lọ́ rẹ́rìn-ín. Ẹ̀dá ẹlẹ́rù, ẹran màálù olóko ni, bàbá sọ fún un. Kò tóbi tó bẹ́ẹ̀, èmi gan lè tóbi tó bẹ́ẹ̀ tí mo bá fẹ́. Bàbá ọ̀pọ̀lọ́ fa èémí sínú, ó sì fún ara rẹ̀ tóbi. Ṣé ó tóbi tó yìí? Ni ó bi í. Rárá bàbá, ọ̀pọ̀lọ́ kékeré dáhùn, ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Nítorí náà, bàbá ọ̀pọ̀lọ́ tún fún ara rẹ̀ sí i. Nísinsìnyí ńkọ́? Ó sì tóbi jù yìí lọ, ni ọ̀pọ̀lọ́ kékeré sọ. Bàbá ọ̀pọ̀lọ́ fún ara rẹ̀ sí i. Ó ń fọ́n, ó ń tóbi títí tí ó fi dàbí bàálù ńlá. Ó dájú pé mo ti tóbi jù ú lọ báyìí, ṣùgbọ́n lójijì, pò! Bàbá ọ̀pọ̀lọ́ fẹ́ tóbi ju bí ó ti yẹ lọ, ṣùgbọ́n dípò ìtẹ́lọ́rùn pẹ̀lú ẹni tí Ọlọ́run dá a láti jẹ́, ó jẹ́ kí ìgbéraga gbé e sókè títí tí ó fi gbé e ṣánlẹ̀ tí kò sì sí àtúnṣe. Ṣé o rántí ọba Nebukadnezari? Ó gbéraga nínú ipò rẹ̀. Ọlọ́run rẹ̀ ẹ́ sílẹ̀ nígbà tí ó jẹ́ kí ó gbé bí ẹranko títí tí ó fi gba Ọlọ́run ní ọba olùdarí. Ìgbéraga gbé e ṣánlẹ̀. Ìtẹríba mú un padà bọ̀ sípò. Bíbélì rán wa létí pé ìgbéraga ń ṣáájú ìparun. Ìwé Òwe orí 16, ẹsẹ̀ 18.